Ẹ káalẹ́ o, ẹ kúrọ̀lẹ́ o, ẹ káàsán o, ẹ káàárọ̀ o ní gbogbo tẹ́ bá ti ń wò mí. Èmi ọmọ yín náà ni àbúrò yín, ọmọ yín náà ló ń kí yín, Sẹ̀míátù aya Tìámíyù. Ní tí mo mú wá fún gbogbo wa lónìí ó ní pé àṣà ìlà kíkọ. Ǹjẹ́ a tiẹ̀ sì ń kọlà mọ́ láyé òde òní? Pẹ̀lú ìwòye tèmi, a kọlà mọ́. Pàápàá jùlọ àwọn ìdílé tí wọ́n ti ń kọ́, a kọlà mọ́. Ọ̀pọ̀lọpọ̀ ni ó sọ pé nígbà tí bá wá kọlà sọ́mọ lójú, tójú rẹ̀ wá dáa. No, àwọn ò fẹ́ kán mọ́ kọlà fọ́mọ àwọn. So, ẹ má jẹ́ a bá lọ jù. Sẹ́rí ìlà ẹ̀kẹ́ mi. Ìbéèrè méjì ni mo fẹ́ béèrè nípa rẹ̀. Àkọ́kọ́, kí lorúkọ tán ń pè? Ẹ̀kejì, ìlú wo náà ti ń kọ́? Mo fẹ́ ká fi yún ká fi dára wa lẹ́kọ̀ọ́. Ẹ ṣeun, mo dúpẹ́. Èmi ọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín náà ni. Tó bá dìgbà míì, títí àsìkò míì tá tún mọ́ ríra láyọ̀ o.